The said deputy commissioner of police for Kaduna State, where he boast, say he go arrest me because they are the total government. Now, the said deputy commissioner of police of Kaduna State, now in the cash arm, so in they go forest to go give Boko Haram, terrorists, bandits, weapons, guns, all manner of weapons, if they go there, now in they give the Trump. They don't cash am now, they cash and lock, don't run against them. And what thing they do? If he don't reach here, he go remove his uniform. He go tie all those their time where they tie. They go operation. Now the boss say he go arrest me. And today, your police don't arrest them. And I saw God go punish you. With the town I say, without the police, these kidnappers don't go fit do anything. Without the army, these people don't go fit do anything. Now these people, they give the weapon. Now they engineer this one deputy commissioner of a state. Now it be this, and with the cry say terrorists they terrorize us. With the cry say Boko Haram they bomb us. With the cry say bandits they backpack people for the country. No, he say now false agencies. Now then they give all these people link. This is the problem where we they face. When we sit down, they talk for social media. Una go they curse us. Una go they call us all sorts of names. Una go arrest us. Whereas now the same police where they arrest us, where they talk. Now the same police now they do kidnapping. Make una help me share this video. Mo kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi pé ẹ káalẹ́ ẹ káàsán ẹ dẹ̀ tún kú òwúrọ̀ àlàáfíà Ọlọ́run pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ rẹ̀ yóò máa bá yín gbé ojú òní tì yín o gbogbo ẹ̀yin tẹ́ dúró gbogbo ojúlówó ọmọ Yorùbá tó dúró pé ìran Yorùbá agbẹ́dọ̀ bọ́kò nínú ìgbèkùn Nàìjíríà tá a bára wa mo gbàládùra kí àwọn onílẹ̀ Yorùbá àtẹni tó dá ìran Yorùbá sórí ilẹ̀ yìí kó bá wa gbà wọlé àṣẹ ní ọdún tí a wà yìí ìní ní ọjọ́ kẹta nínú ọdún 2025 àṣeyọrí Ọlọ́run máa bá wa ṣe òmìnira wa ọdún yìí yóò jẹ́ ọdún òmìnira wa ọdún ìmúṣẹ òmìnira wa ọdún dídá ògo wa padà ọdún gbígba oúnjẹ ìpọ́njú lẹ́nu wa ọdún fífi òpin sí ìyà wa tí ìran Yorùbá máa ṣe báyìí tó ìyà láṣẹ Olódùmarè mo kí yín lẹ́ẹ̀kan sí yóò dára bó yín ojú òní tì yín mo pa lówe lánàá pé àwọn bàbá wa ní pé tí onílé bá ti ń fi àparí iṣu wọn àlejò wọn ní ilé tó lọ ni mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè àrólé Awólọ́wọ̀ bàbá dáadáa bàbá tó ṣe fi yangàn láwùjọ àwọn bàbá ojúlówó ọmọ Odùduwà ṣé ká tún pè wọ́n ní àrólé Odùduwà torí ẹni bá gbani lọ́jọ́ ìpọ́njú òun là ń mọ̀ lólúwa ẹni òun là ń mọ̀ lálátìlẹ́yìn ẹni nígbà tá a nílò àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá that the majority of them reject the Yorùbá freedom bàbá jáde síta ó dúró pé Olúwa ló rán mi I am ready to deliver the Yoruba, the message of God to the Yoruba race. Baba, ẹ kú àsẹ̀yìndè, màmá, ẹ̀yin màmá máa dára àwọn ọ̀rọ̀ tó ṣe ní láǹfààní tí màmá sọ́lẹ̀ yóò wá sí ìmúṣẹ. Mo tún kí yín lórúkọ kàkà kí Olódùmarè. Aníyèkáyé ọmọjọmọ lọ ní ọjọ́ kan ń bọ̀ nínú oṣù yìí ni that we celebrate Olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà to say thank you fún iṣẹ́ àrà ìrìn àjò tó ti rìn lórí ìran ọ̀rọ̀ Yorùbá. Mo kí yín lórúkọ Májàsọ́lá pé àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí bí mo ṣe máa ń gbà ládùúrà pé àgbàrá yìí kòkòtò ìrí ayé yín ò ní fò yín. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí ẹ ti rí àkọlé tí mo kọ tàbí tí mo ṣe mọ̀ pé mo sọ lánàá mo ní a fi àkọlé kan wọ̀n mí ìtànjẹ ní Nàìjíríà. Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n sọ báyìí pé mo lórí ọ̀fẹ́ àti bá àwọn bàbá mi kan sọ̀rọ̀ lénìí. They mention something restructuring ó dára but kìí ṣe nírú àkókò yìí. Bàbá mi àwọn tó pariwo restructuring wọ́n fẹ́ rí increase
double ìyá Yorùbá ni ẹ̀yin àgbàlẹ̀ ní pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń dẹ̀tẹ̀ ojú àpọ̀ ìfọ̀tẹ́ ìjà ní máa mú wá. Let me say this, sir. Gbogbo àwọn iṣẹ́ tí àwọn bàbá wa ṣe nígbà tá a wà ní region tí Yorùbá sì ń dá ìjọba ara wọn ṣe, that we did not have a permanent independent, we have a temporary independent. Gbogbo iṣẹ́ dáadáa táwọn bàbá wa ṣe oore from 1952 to 1959 we have almost 111 company. Ẹ jẹ́ béèrè lọ́wọ́ ara wa lẹ́ni àwọn dà Nàìjíríà ti gba gbogbo ẹ̀ ogún ìní wa Nàìjíríà ti parun. So àwọn tó ń pariwo restructuring tó ń pariwo regional, sir, that regional will still give Fulani to be killing the Yorubas. Bí ìgbà tẹ́nìyàn bá pa ẹran lóko. Regional government or restructuring ó yìí máa fún Fulani lórí ọ̀fẹ́ láti máa ṣe bó ṣe wù wọ́n lórí ilẹ̀ wa. Regional government ó sì máa fún Fulani lórí ọ̀fẹ́ to dominate everything that we have. So let us forget about regional government or restructuring. Answer. Lára àwọn bàbá yẹn náà is now a 92 years in age. Èmi ò ní dárúkọ bàbá oníbàbá káwọn ẹni bí má lọ ká bàbá oníbàbá mọ́lé. Bàbá yẹn pè mí ní last year mo sọ lọ́rọ̀. Bàbá yẹn ní ọmọ mi ẹ má bá mi lọ́pọ̀ ẹ má bá mi láìkẹ́ wọ́n ti dé. Bàbá yẹn ní iṣẹ́ tó yẹ kí àwọn ṣe làwa ń ṣe lọ́wọ́. Bẹ́ẹ̀dì àwọn tí àwọn rò pé ó máa ṣe ń gbà yẹ lọ́hùn. Àwọn nífẹ̀ẹ́ kí gbogbo wa they want to retain Nigeria láì mọ̀ pé àwọn bàbá ní àwọn fẹ́ retain Nigeria láì mọ̀ pé àwọn tí wọ́n jọ pawó papọ̀ tọ́jọ́ jẹ́ Nigeria they have hidden agenda. Báwọn bàbá yẹn wá sọ̀rọ̀ kan fún mi níjọ́ àná ó ní ọmọ mi tó bá ti gbọ́ ẹni tó pariwo restructuring. Ẹ jọ̀ọ́ ẹ bá mi love ẹ bá mi like ẹ mi mọ tí mo rà nígbà wọn o. Regional government true federalism ó ní ìjẹun àgbà. Bàbá ló sọ fún mi pé ìjẹun àgbà ni pé tí a bá ti rẹ́nikẹ́ni tó pariwo true federalism we must restructure this country ìjẹun àgbà ni ó ní tán pọ́n lámbẹ̀. So please as a Yoruba man don't let us go there anymore. We need our freedom. Love ẹ máa bá mi like ẹ. Èwo lè wo ọmọ Yorùbá o èwo lè wo. Mo padà sórí tọ́pìkì tòní tí mo pè ní ìtànjẹ. Bó bá rí ṣe Yorùbá kan jókòó àtàwọn ọba ilẹ̀ Yorùbá àtàwọn tó pera wọn ní òṣìṣẹ́ ìjọba èyí tó ti fẹ̀yìntì èyí tó wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ torí ọ̀pá tá a bá fi na ìyálé ó ń bẹ lájà láti nà làwọn bàbá wa máa ń sọ fún wa láyé ọjọ́ wà náà ẹ̀tàn náà fi dá Nàìjíríà lẹ̀ ilé tá a bá fi tọ́mọ ìrìn ló máa wó. Ẹ̀yin ọmọ Yorùbá we did not belong to Nigeria. Ohun tí tá bá rí pé lóòótọ́ àwọn bàbá wa ò fi ẹ̀tàn pínlẹ̀ Yorùbá kí ló dé táwa ń kọ́lé tá ń bomi rin ẹ̀tàn. Irọ́ náà pè bẹ́ẹ̀ o ẹ̀yin ọmọ Yorùbá tòde òní irọ́ ni ẹ̀tàn jẹ́ ẹni tá ń tàn tán bí ń lówó tán bí ń ra yìí mára wọn lọ́wọ́. Since ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti gba Babangida náà ti sọ wípé àwọn pensioner iye àwọn tó ṣiṣẹ́ that serve for 35 years ní àjẹmọ́nú wọn
nígbà tí Babangida lọ wọ́n ní Ṣónẹ́ kan san Ṣónẹ́ kan tún kúrò ń bẹ̀ nígbà tó bá tọjọ́ débẹ̀ ó ní gbogbo àjẹmọ́nú àwọn òṣìṣẹ́ ìjọba ní federal tó fẹ̀yìntì ó ló máa clear ẹ̀ wọ́n tún ya owó bàǹtàbàǹtà síta wọn lówó pensioner ní Ọbásanjọ́ lọ ń bẹ̀ nígbà tí Yar'Adua máa débẹ̀ náà he said the same thing ṣèbí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí la gbọ́ pé èèyàn kó owó àwọn pension jẹ state ńkọ́ ẹ jẹ́ wọ́n padà sí state tọ̀dọ̀ mi bóyá wọ́n dẹ̀ ń rà wá wọ́n wá fowó bí àwọn bíi 50 wọ́n wá fún wọn ní 200 naira wọ́n wá ní kí wọ́n gbé jáde síta pé àwa gómìnà this is a best gómìnà gbogbo owó àwa pension ló ti san ẹlòmíì nínú wọn ìyá alátalẹ́bà ọjà ni ìyá onígàárí ni wọ́n wá lọ pé kíní lé wọn lọ́wọ́ pé gómìnà ilé ṣe dáadáa o gbogbo owó pension ló ti san nígbà tó bá kú gẹ́gẹ́rẹ́ tí ìyá ń lọ àwọn tó jẹ́ original workers àwa tún jáde síta ẹlòmíì àgbàlagbà orílẹ̀ ọmọ fèrè náà máa gbọ́ pé níbi tó tò sí bàbá yẹn dẹ̀ ṣubú lulẹ̀ ó dẹ̀ kú tí gómìnà mi bá tún débẹ̀ a ní I've clear all the pensioner money ẹ̀jẹ̀ ó lọ tán gómìnà tó tún bọ̀ lẹ́yìn náà tó máa lóhùn tó clear again. ẹni ṣe 30 ọdún ó lé 5 tó lóun fi sin ìjọba agbára ló fi rí lẹ́kọ́ ẹni 30 ọdún tó lóun fi ṣiṣẹ́ ìjọba tó lé 5 agbára ló fi ní mọ́tò nídìí ẹlòmíì nínú wọn wá tún lọ yá owó ní ẹ má bínú ẹ gbà bẹ́ẹ̀ bó bá le jù a máa tún tọ́pìkì yẹn ṣe lọ́la àwọn tó fi 35 years tó fi ṣiṣẹ́ ìjọba ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò nílé lórí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n rí owó ìfẹ̀yìntì wọ́n gbàdé ní àwọn bíi bọ̀dá wa Fáyọ̀ṣe Fáyẹmí Adébáyọ̀ ti kó jẹ those people serve for only 4 years suddenly they become a billionaire 4 or 8 good years tẹ́lẹ̀ dìbò fún láàrin ọdún 8 he will become a multi-billionaire ṣùgbọ́n èyí tẹ́ fi 30 ọdún ó lé 5 ṣiṣẹ́ àti kọ́lé ó di ìṣòro àti rán máa lọ lé ìwé kú mú tọ̀ tó máa bọ́ sí tòsí ẹ gbowó gúrúmì ẹ gbowó gbọ́múlé láńtà gbèsè à ń lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ lẹ́yìn tẹ́ ẹ ṣiṣẹ́ 30 ọdún ó lé 5 ṣùgbọ́n àwọn tó bá ṣèjọba fọ́dún 8 wọ́n á tó bá sọ pé 4 + 4 is equal to 8 ẹ̀yin náà tó máa bá wọn ṣe wọ́n ń tàn yín ẹ̀ ń tanra yín wọ́n ń lò yín láti báyé yín jẹ́ ẹjọ́ wọn kọ́ that is the foundation of the Nigeria that is why we say we must live orísun ẹ̀tànjẹ ní Nàìjíríà orísun irọ́ ní Nàìjíríà orísun kílà ní Nàìjíríà mo sọ fún yín nígbà kan bí báyìí pé mọ́tò wa wà tí ń tẹ̀ wọ́n dẹ̀ àrẹ́sì mọ́tò yẹ wọ́n ní kí n lọ mú 80,000 wá láwọn ọlọ́pàá ni o mo wá dé station wọn pé wá ẹ̀ mọ́tò wa gbogbo àwọn tẹ́ mú bí báyìí náà wọ́n ní ká lọ mú rìsíìtì wá ṣé àwa la import tó fi ṣe kíní ìwọlé ni wọ́n nítorí irú mọ́tò yẹn náà fi kidnap ènìyàn irú mọ́tò yẹn làwọn kidnapper ń lò irú mọ́tò yẹn náà fi supply àwọn kidnapper níbọn agbọ́ ní Kaduna Deputy Commissioner of Police ní Kaduna State he supplied the Boko Haram weapon mo ti sọ lórí ètò mi bí báyìí mo ní ìbọn tó wà lọ́wọ́ àwọn kìíní yẹn ó wà superior
mọ́dà ilé tó wà lọ́wọ́ Nàìjíríà àmì lọ ìbọn tó wà lọ́wọ́ àwọn Boko Haram kidnapper Miyetti Allah that terrorize the Yoruba land ó wà superior than Nigeria army, Nigeria police, name it. Àwọn wo ló kò mọ̀yẹ fún wọn wọ́n ṣe mú deputy commissioner of police ní Kaduna àwọn àgbààgbà títí wá dẹ̀ ń rojú wọ́n dẹ̀ ń wòran torí wípé nínú ẹ̀tàn jẹyẹ wọ́n rí èmi àtẹ̀yìn ń tàn ẹni tó ti tàn wá tó ti make more than 50 or 70 billion naira a ti wá rò pé nínú 50 or 70 billion naira yẹ tó ń bá ìfi 500 million ṣayé yín báṣubàṣu ẹ máa tẹ̀lé òun lẹ́yìn ni. That is why we say that we must leave Nigeria. Ìpilẹ̀ṣẹ̀ wọn irọ́ ni ìpilẹ̀ṣẹ̀ Nigeria ẹ̀tànjẹ ni ẹ̀tànjẹ ni. You have business with them. More than 2 or 3 years you became a billionaire. Ṣùgbọ́n àwọn tó wà lọ́fíìsì ẹlòmíín nù wá ti jí láago méje ẹni tó ń sà for good 35 years àjẹmọ́nú ẹ̀ ò rí gbà ẹni tó ṣiṣẹ́ lọ́dún mẹ́rin ọdún mẹ́jọ ó ti kó gbogbo ẹ̀ sáko ó ti enrich ara ẹ̀ wọ́n wá lọ rẹ́ǹtì àwọn kan àtúmọ̀ àpariwo pé ọ̀rẹ́ mẹ̀kúnnù ni they are best ó ṣe ìjọba dáadáa ẹrójú olè ẹ̀ mú. Those people call themselves a senator. They are armed robbers. Nigeria turned them to armed robbers. Ẹ̀yin ọmọ wọn Nàìjíríà ẹ̀yin ọmọ èmi ló kàn ẹ̀yin náà ti lójú ayé lóde gbogbo tí bàbá yín gbé lọ sọ́dọ̀ wọn ṣe ń gbà they will never. Wọ́n sọ wípé Tinubu now antinọ́ọ̀tì ni ohun tó gbé jáde síta kò bá àwọn lára mu ṣùgbọ́n ilé tí Buhari gbé síta ó bá àwọn lára mu bí ò bá wa lára mu kò kàn wọ́n àwọn àgbààgbà wa bá ṣe lanú lẹ́rẹ̀ẹ́ wọ́n á lè sọ̀rọ̀ torí pé wọ́n ti gbé ìgbé orí wọn iyì ara wọn ti tà fún Fúlàní wọ́n ti fojú kòkòrò bá ń tó dára jẹ́ ní ilẹ̀ Yorùbá orílẹ̀-èdè ẹ̀tàn ohun rere kan ò lè jáde ń bẹ́ o ẹ̀yin tẹ̀sí ń retí pé Nàìjíríà gòbẹ̀tà Nàìjíríà ti kú Nàìjíríà ti kú àwa náà ti ń nàgà kékeré bá ká pé 60 kan tó bí àwa náà ti sọ pé Nàìjíríà gòbẹ̀tà o torí pé orílẹ̀-èdè tí a kọ́ lórí ẹ̀tàn ni orílẹ̀-èdè tó jẹ́ pé blọ́ọ̀kù tó fi kọ́ irọ́ ni orílẹ̀-èdè tó jẹ́ wípé omi tó fi pọ̀ sí mọ́sẹ́mọ́ntì rẹ̀ bí àwọn ará òkè yìí ṣe máa ń pè ẹ̀jẹ̀ ènìyàn ni ẹ̀jẹ̀ olódodo. Mo ṣe tọ́bìkì kan lánàá ni àwọn kan sọ pé ń bá fi àwọn ọba yẹlẹ̀ ká fi àwọn ọba lẹ̀ káyé wa máa rọ́ọ̀mù lọ when the Baba Gani Fáwẹ́hìnmí sọ pé òun ò ní dọ̀bálẹ̀ fáwọn ọba kankan mọ́ nílẹ̀ Yorùbá a rò pé bàbá yẹn ṣàṣejù ni láì mọ̀ pé ó ní tí bàbá oníbàbá rí ọ̀run rẹ o bàbá mi Gani Fáwẹ́hìnmí ọ̀run rẹ àṣẹ onítorí ẹ̀tàn orílẹ̀-èdè ẹ̀tàn ní Nàìjíríà orílẹ̀-èdè tá a kọ́ lórí irọ́ tó ń bayé mẹ̀kúnnù jẹ́ láti tó ayé títí wọn ṣe ẹgbọ́n náà ṣé ẹni tó ṣiṣẹ́ for good 35 years ṣé ó yẹ kí àti kọ́lé kó ní lára bí gómìnà kan bá débẹ̀ lẹ́ni wà láàrin 6 months mo lè tọ́ka sí méjì nínú wọn lẹ́kìtì nígbà tí ò nílé nílùú ẹ̀ after 6 months giant house ló lọ kọ́ sílùú ọ̀dọ̀ ẹ̀ bó tẹ̀ jẹ́ pé nígbà tó kó ń jọba kó padà débẹ̀ igbó ti mọ̀ bó náà
ṣùgbọ́n èyí tẹ́ ẹ ti ṣiṣẹ́ for good 35 years àti kọ́lé wàhálà ni ẹ tún ṣiṣẹ́ òun tán ẹni owó àfẹ̀yìntì yín àwọn Nàìjíríà ti gbé mi ẹ wá rí owó àfẹ̀yìntì gbà tẹ́ ń pè ní àjẹmọ́nú ṣé ẹ rí jẹmọ́nú Nàìjíríà ò lè fún yín ní kankan tá ń pè ní àjẹmọ́nú Nàìjíríà because the only thing tí Nàìjíríà mọ̀ láti produce now òun ni notorious armed robbers the notorious armed robber ẹ wo àwọn tó under 50 above 60 nowadays that they want to take over after these people they are wicked more than àwọn tó ti 80 tó ti 70 torí àwọn bàbá wa Ọbásanjọ́ bàbá wa Tinubu bàbá wa Bísí Àkàndé bàbá wa Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà wọ́n ti la ojú wọn sí olè they have trained them how to thief and why expect the good thing in Nigeria why are we deceiving ourselves ṣé ó yẹ kí wọ́n máa tàn wá káwa náà tún máa tàn ra wa ṣé ó yẹ ká máa tàn wá káwa náà tún ṣe kí ni ká máa tàn ra wa ká máa lùlù fún wa pé this country belong to us Nigeria belong to us and Fulani is killing us Nigeria belong to us Fulani have taken over every land in Yoruba land wọ́n dẹ̀ ń parọ́ fún wa pé Nigeria belong to us wọ́n sọ fún wa pé Nigeria belong to us àrà tí Fulani ń dá ní ilẹ̀ Yorùbá wọ́n bí ọmọ Yorùbá kan kó lọ dá ní nọ́ọ̀tì Nigeria belong to us Nigeria belong to us Fulani lè wọ tó bá ti wọ ilẹ̀ wa ibi tó bá ti ní pé ilẹ̀ tẹ́jú síbẹ̀ wọ́n á dẹ̀ lọ tí àti bàbà pàpàpàpà wọ́n á dẹ̀ kọ́lé wọn bẹ̀. Can we do it in the north? The answer is no. Wọ́n dẹ̀ ń parọ́ tàn wá wọ́n ń tàn wá a dẹ̀ ń tanra wa wọ́n ń tàn wá àwa ń tan àbẹ́là wọ́n ń tàn wá àwa ń tan amẹ́rìtàn náà tó jẹ́ pé atẹ́gùn fù náà máa fẹ́ sí tó máa kú dànù. Can we do it in the north? The answer is no. Wọ́n dẹ̀ sọ fún wa pé Nigeria belong to us when we know the owner of the Nigeria. Wọ́n sọ fún wa pé àjọ ní Nigeria ni nígbà tá a ti rí àwọn tó ní Nigeria tẹ́tẹ̀ ń jayé fàmílétètú tó ń jayé fàmílétètú ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ pawọ́pọ̀ máa ń òkè tọ̀hún tẹ́ ẹ jọ ń ta àwọn ọmọ Yorùbá láti kó ìran Yorùbá wọgbó ẹ̀yin nu Ọlọ́run o. My brother, my sister, the ọmọlúwàbís àjọ ní Nàìjíríà o Nigeria did not belong to us o àwa kọ́ ló ní Nàìjíríà o bọ́dà mi Délé Fárótìmí ó jáde síta ó sunkún gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ pé you are the one that did not allow Nigeria to happen to me mi ò ṣépè fún wọn tí ò bá lo energy tó ní láti lè mú kí ìran Yorùbá ó jáde kó nínú Nàìjíríà ṣe máa happen sí torí àwọn tó kọ́wọ́ tìlẹ̀ tó kọ́wọ́ jọ papọ̀ tán fẹ́ bá fà á wọ́n lágbára jù wọ́n lọ wọ́n pe kíní kan ní Nàìjíríà ní federal power òun náà fẹ́ lò fún ọ̀ǹtì tó bá lu agbára yẹ pé this country bàbá Gani Fáyẹ̀mí ṣe àdédé òdìdé gbà tí bàbá yẹn máa realize pé there is nothing like in Nigeria kò sí agbára mọ́ ọ̀dọ́ orí ti dé ẹ̀tàn ní Nàìjíríà o orísun ẹ̀tàn jẹ́ ní Nàìjíríà the king Bọ́lá Ìgè uncle Bọ́lá Ìgè bàbá Bọ́lá Ìgè ti tomorrow wọ́n sọ fún wa ní pé wọ́n máa mú ẹni tó pa Bọ́lá Ìgè jáde síta láti 2001 the king Délé Gíwá
wọ́n sọ fún wa pé ẹni tó pa wọ́n máa mú síta bí ṣé 83 ni àbí 80 what àbí 85. Orílẹ̀-èdè ẹ̀tàn Yorùbá ẹ jí. Àwọn bàbá wa ní pátápátá là ń fọ́jú kùmọ̀kùmọ̀ là ń tẹ̀tẹ̀ ojú àfọ́ ìfọ́tẹ̀ ìjà ní í mú wá. Ẹ má jẹ́ àròkọ tí ń tí ì ṣe títí wa mọ́. Yorùbá ẹ má jẹ́ àròkọ sóhun tí kì í ṣe títí wa mọ́. We are not in Nigeria. Ohun gbogbo tó ń ṣẹlẹ̀ ó ti jẹ́ kó hàn sí wa pé a ti mọ àwọn tó ní Nàìjíríà. They attack Bola Ahmed left and right, front and back. When the Buhari was there, àwọn àgbà Yorùbá mélòó ló lè jáde kó sọ bẹ́ẹ̀? Àwọn àgbà Yorùbá mélòó ló lè jáde kó sọ bẹ́ẹ̀? Ẹlòmíràn ní ẹ̀fẹ̀ àwọn bàbá yẹn ẹlẹ́ṣẹ̀ ẹ̀fẹ̀ dàgbà ní Ọlọ́run ò ní jẹ́ ń dàgbà òfò. Ọlọ́run ò ní jẹ́ ń dàgbà ránù. Ọlọ́run ò ní jẹ́ kí n tojú rí owó kí n sọmọlúàbí mi nù. Ṣé àwọn àgbà tó ti torí owó tó ti sọmọlúàbí wọn nù? Ṣé àwọn tó ti dàgbà àyà yìí tó ti kó ti létà tó ti rúgún tí ogun Yorùbá dẹ̀ ń run lójú wọn? Ẹ gbọ́ ta lọmọ ọkọ? Ta lọmọ ọkọ tó bá nínú ìwé ìtàn pé bàbá mi nǹkan báyìí ló ń ṣe lọ lọ́wọ́? Ó ń kọ́lé kan ní Èkó, ó ń kọ́lé kan ní Ọ̀yọ́, ó ń kọ́lé kan ní Ògùn, ó ń kọ́lé kan ní Ọ̀ṣun, bẹ́ẹ̀ ló ń kọ́lé kan ní Oǹdó àti Èkìtì, ó ń kọ́lé kan ní Kwara àti Kogi, ṣùgbọ́n kò tí ì parí ilé yẹn kó tó lọ. Project yà àdẹ̀gbẹ́dọ̀ jẹ́ kó dúró, agbẹ́dọ̀ ṣe láṣeyọrí. Irú ọmọ bẹ́ẹ̀ tẹra mọ́ iṣẹ́ yẹ pé ogún bàbá mi ò gbẹ́dọ̀ pé. Ọmọ tó wá rí pé bàbá òun kọ́lé kan lọ ní Ogun State, bàbá òun ní project kan ní Èkó, shopping complex kan tó tóbi dáadáa bàbá òun kọ́ lọ ní Ọ̀yọ́ State, university kan bàbá òun kọ́ lọ ní Ọ̀ṣun, ilé iṣẹ́ aládàáni tó tóbi bàbá òun kọ́ lọ ní Oǹdó, bẹ́ẹ̀ náà ni ó tún kọ̀ọ̀kan ní Èkìtì tó kọ̀ọ̀kan ní Kwara State. Ó wá wò pé èyí ló kàn pẹ̀lú bàbá yìí ó gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Ta lọmọ ọkọ? Ẹni tó ní kí iṣẹ́ bàbá òun má parun ni. Danfojo wọ́n ní ibi tó bá ti dé ọ̀ǹtì tó bá gbalẹ̀ ẹbẹ̀. Ẹgbọ́n tí ọmọ kékeré Hausa yẹn sọ, ó ní they use religion to collect our land. They use religion to deceive our forefathers. Ṣé wọn ò fi religion ta àwọn ènìyàn wa nílọrin báyìí àti ní Kogi? Just to collect anything that did not belong to them. That is the vision of Danfojo. Vision Awólọ́wọ̀ ni pé kò sí kí ọ Yorùbá, kó dẹ̀ develop Yorùbá, kí Yorùbá ṣe é rí ní àwùjọ. That is why he introduced free education, health, scholarship. Ṣùgbọ́n àwọn tó dé òní, àwọn bàbá yẹn ló wálé ayé wá. Àwọn bàbá yẹn ló wálé ayé wá ṣiṣẹ́, àbí bẹ́ẹ̀ kọ́? Nínú interview bàbá Bọ́lá Ìgè, kí wọ́n tó fi ikú bàbá yẹn dá wa lóró ní ilẹ̀ Yorùbá, ní Ìkẹjà Airport Hotel, 1999. I was there, kì í ṣe story. Tí bàbá àdírẹ́sì àwọn èèyàn bẹ̀, bàbá sọ wípé nígbà àti tiwọn, pé bàbá Awólọ́wọ̀ sọ wípé ẹni tó bá fi owó ìlú tó fi ṣe private business títí ẹ̀, pé ó lè dá láàárọ̀ ìgbẹ̀yìn ẹ̀ máa kóró. Tó bá fi owó ìlú tó ń kó tó lọ fi ń dá business títí ẹ̀ lẹ̀. Lẹ́nu bàbá Bọ́lá Ìgè láti gbọ́, ṣùgbọ́n wọ́n fi kú bàbá yẹn, wọ́n fi dá wa lóró. Orílẹ̀-èdè ẹ̀tànjẹ láwa o, orílẹ̀-èdè tí ń tan ní gbàdé lórí ẹni, orílẹ̀-èdè tí ń tan ní tí ń gba dàmáàsì lọ́wọ́ ènìyàn,
orílẹ̀-èdè tí tẹni tí gba góòdì lọ́wọ́ ènìyàn tí ń gbé pàǹdà lé ní lọ́wọ́ orílẹ̀-èdè tí tẹni tí ń gbóúnjẹ tó dára lọ́wọ́ ènìyàn tí ń gbóúnjẹ ìṣẹ́ ó jẹ́ ìpọ́njú léèyàn lọ́wọ́ ni. Yorùbá, we do not belong to this country. Let us fight and regain our freedom. This is our home. Ogún kan tó kù nígbà yí àwọn bàbá wa wọ́n ní ogún tó ṣe pàtàkì táwọn lè fi lè fọmọ ní education. Lẹ́bi ní pé ṣàṣà ìdílé lẹ máa dé tẹ̀ ní bá ọ̀mọ̀wé tó dáńtọ́. But today ìwé yẹn ò wúlò mọ́. Nigeria ti paralyze education. Because of what? It is because of the Yoruba. The only ogún tẹ́ lè fi ilẹ̀ fọmọ rẹ̀. Ogún kan tó kù rèé o. Awogba àrùn, gbogbo àrùn tó ṣe ìran Yorùbá. Ohun tó lè mú èmi àtẹ̀yìn kúrò nínú ẹ̀tẹ̀jẹ̀ Nàìjíríà rèé. Ohun tó lè rebuild the lost glory of Yoruba land tó lè dá padà rèé. Renew hope tí bàbá Bọ́lá Ahmed ń sọ ẹ̀tẹ̀jẹ̀ ní fake. The renew hope tí bàbá Bọ́lá Ahmed gbé jáde tó pè ní slogan wọn ẹ̀tẹ̀jẹ̀ ní going to 2 years now. Kí ló renew nínú ayé wa? Wọ́n kàn renew ìpọ́njú, wọ́n renew ìyà, wọ́n renew ìṣẹ́, wọ́n renew ìkorò. This is only hope that can bring our own back. Tó lè dá ọmọlúwàbí wa padà rèé. Ògo àtọ̀runwá wa tí Nàìjíríà ti rì mọ́lẹ̀ ohun tó lè wá jáde síta rèé o. Torí pé orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀tàn ni ẹ̀tàn. Headquarter ẹ̀tàn ní lágbàáyé. Mo kàwé kan lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n ní bàbá Bọ́lá Ahmed is number 3rd corruptly ṣé òyìnbó yẹ correct ṣàbọ̀ṣe kọ́ nìyẹn corrupt leaders. Mo láwọn yẹ òwò dáadáa òun ló yẹ kó jẹ́ number 1 torí orílẹ̀-èdè Nàìjíríà headquarter ẹ̀tàn ní headquarter àwọn apààyàn ní headquarter irọ́ ní headquarter olè ní lágbàáyé mi ò tí ì gbọ́ rí. Nàìjíríà ni mo ti gbọ́ tí ejò tó ń gbówó mi. Nàìjíríà ni mo ti gbọ́ rí tí ọ̀bọ tó ń gbówó mi. Nàìjíríà ni mo ti gbọ́ rí tí olówó máa kọ́lé tán tí wọ́n á kọ́ sọ́kàwé tí ẹ máa rò pé ìgbẹ́ ló wà nínú ẹ̀ tó jẹ́ pé dọ́là náà lòdù sínú ẹ̀. Tẹ́ bá rí táǹkì lókè ilé wọn omi kọ́ ló wà bẹ́ẹ̀ owó náà lòdù bẹ́ẹ̀. Owó náà lòdù bẹ́ẹ̀. That is Nigeria for you. We need to get out. Àkọsẹ̀jáyé Yorùbá ó lòdì ó tako Nigeria. This is what can give us our land back. Ohun tó lè mú wa kó nínú ẹ̀tàn Nigeria rèé. Ṣé Babunde work monkey dey shop am àgbáwò lẹ ṣe ń pò sọ? Ohun tó lè mú wa kúrò nínú ẹ̀ rèé. Ká máa ṣiṣẹ́ bí erin ká máa jẹ̀jẹ̀ ìrírí nígbà tẹ́nìyàn bá ṣiṣẹ́ 35 years tí àti kọ́lé tó di ìṣòro ẹ̀rẹ́ lòmíì tẹ́ bá wọlé ẹlòmíì á ló ti serve ní mínísítì bẹ́ẹ̀ for good 35 years àti jókòó lórí àga àwọn á di ìṣòro kẹ́ má bàa kó ìdun á ní mi ò rówó pension mi gbà owó àtìlẹ́yìn mi owó àjẹmọ́nú àfẹ̀yìntì ohun. Àwọn gómìnà dẹ̀ máa dé wọ́n ní those people are retired in 2001 àwọn ti clear ẹ̀ 2002 àwọn ti clear ẹ̀ 2004 àwọn ti clear ẹ̀ 2005 àwọn ti clear ẹ̀ so by next year they will start from 2006 2007 2008. Not no pé irọ́ ni ohun tí mò ń sọ yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá lẹ́ni tó ṣiṣẹ́ ní ọ̀dọ̀ ìjọba either federal or state ẹni bàbá Èkìtì parọ́ kan ṣé wọ́n ti rí owó àfẹ̀yìntì wọ́n gbà. Àwọn tó jẹ́ gómìnà ti kó jẹ wọ́n ti kó jẹ
suddenly láàárín ọdún mẹ́rin they become a billionaire tó bá máa kọ́dún mẹ́jọ he become a trillionaire. Èkìtì wà yìí mi tí ẹ mọ̀ pé àwọn gómìnà wa lè di billionaire mẹ́. Poorest state, all the money tó ń gbà nothing to show for it, but wọ́n ẹ̀ rí ìṣe ara wọn. Àwọn tó dẹ̀ ṣiṣẹ́ for good 35 years nothing to show for it. Ẹ mọ̀ pé wọ́n ń tàn wá ni, ṣé ó yẹ ká máa tàn wá káwa náà máa tàn kándù? Ṣé ó yẹ ká máa tàn wá káwa náà tó máa tàn àbẹ́là? Ẹ mọ̀ pé àbẹ́là máa ń dọ́gbọ́n, ẹ máa wò bẹ́ẹ̀ á dẹ̀ máa yọ́jọ́ lójú yín títí ó fi máa jó tán. Ẹni ṣiṣẹ́ ọdún mẹ́jọ he became a billionaire. Ẹni ṣiṣẹ́ 35 years ó ràn mù nínú òṣì nínú ìpọ́njú tọ́rọ̀ ò bá kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀. Yorùbá ẹja kò nínú ẹ̀tàn Nàìjíríà. That is the only solution. That is the only solution. That is only solution. Tó lè mú èmi àtẹ̀yìn kò nínú ẹ̀tàn Nàìjíríà. Torí Nàìjíríà olóore kan tó fẹ́ ṣe fọ́mọ Yorùbá. Orílẹ̀-èdè míì lágbàáyé ohun tí Yorùbá ní tí wọn ò ní, wọ́n ń tọ́jú àwọn tó fẹ̀yìntì wọn. Tó bá ti kú bí oṣù bí mẹ́ta tán máa fẹ̀yìntì, gbogbo ohun tó yẹ kó ṣe títí wọ́n ti gádà ìtùkẹ́dà, wọ́n ti kó lé wọn lọ́wọ́. Ṣùgbọ́n àwọn gómìnà wa fi ń ṣalárédé ní Nàìjíríà. Ṣó dìgbà tí Nàìjíríà bá dé báyìí kẹ́ tó mọ̀ wípé we the Yorùbá we did not belong to this country. This is 2025. Ọdún tó yẹ kí èmi àtẹ̀yin ká pọwọ́pọ̀. 2025 yìí ọdún tó yẹ kí èmi àtẹ̀yin pọwọ́pọ̀ ká gbára wa ni. Kúrò nínú hílàhílo. Bọ́dà mi kọ́ pé mi ní ìjẹ́rin òun fẹ́ wálé wá ṣe òṣèlú. Mo ní sir I pity you. I pity you. Ó wá ń béèrè lọ́wọ́ mi pé ṣé PDP ní kó ń jọyìn àbí APC. Mo ní I pity you sir. Òun ti lò 43 years. Pé àwọn ti lò 43 years l'Amẹ́ríkà. I pity you sir. Owó yín wọ́n á fi ṣara ní díní. Wọ́n á fowó yín lẹ pósítà, wọ́n á fowó yín campaign. At the end of the day, ọlọ́mọdé. Ìlú ẹ̀tẹ̀jẹ́ ní Nàìjíríà tí ń gbaṣọ lọ́rùn ènìyàn tí ń sọ ní síhò. Ìlú ẹ̀tẹ̀jẹ́ ní o tí ń sọ lé ọlá dahoro. Ìlú ẹ̀tẹ̀jẹ́ ní tí ń yí olóríire padà tí ń sọ́dọ̀ olórí burúkú. If you want to, as a Yoruba man, if you want to play politics, let us fight for our freedom first. Ibẹ̀ lẹ́tí lè play politics ìrọ̀rùn. Torí atanibayé ẹni jẹ́ ní Nàìjíríà. Stay away from Nigeria. Ìlú tó jẹ́ pé ẹni tó yẹ kó dúró gẹ́gẹ́ bí security, he became armed robbers. Ẹni tó yẹ kó dúró gẹ́gẹ́ bí aláàbò ìlú, he became a kidnapper. Ẹni tó yẹ kó dúró gẹ́gẹ́ bí aláàbò ìlú, he became a sponsor of bandit. That is Nigeria for you. That is mentality of Nigeria for you. Nítorí pé a gbé Nàìjíríà kalẹ̀ sórí ẹ̀tàn. Yorùbá ẹ jẹ́ á túnú ara wa rò. Ọ̀nà àbáyọ kan rèé. Mo máa ń sọ dáadáa. Igbo lè sọ pé this thing belong to them. Fúlàní bọ́n ṣe náà burú tó wọ́n ń yàwèrè tó. Wọ́n á lè sọ pé this thing belong to them. Hausa ò lè sọ pé this thing belong to them. It belong to the Yorubas. Ẹja gbé títí wa lárugẹ. Let us fight for our freedom. That is the only solution. That is the only solution. Ìlú tí mú ní kúrò nínú ìmọ́lẹ̀ tí ń sọ ní sínú òkùnkùn. Ọmọ 60 ọdún ó lé ṣe ń wò. Ọmọ 60 ọdún ó lé. We are in darkness.
ohun rere kan dẹ̀rẹ́ kò lè jáde nínú òkùnkùn. Ẹ jẹ́ ká gbé lárugẹ, ẹ jẹ́ ká gbé lárugẹ Yorùbá nation. Ẹ jẹ́ ká gbé lárugẹ Yorùbá nation yìí tí wá ní. Ẹ jẹ́ ká gbé lárugẹ, ká dìde ká jà fún òmìnira wa kí ìran Yorùbá lè kúrò lóko ìparun Nàìjíríà. Ẹ jẹ́ ká gbé lárugẹ. Ó ti yẹ kó yé wa. Mo tẹ̀jẹ̀ pé wọn àjẹ́ ká rí program yẹn ṣe, ṣùgbọ́n ẹ̀yin àgbà Yorùbá náà lẹ sọ pé àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí bó bá dé inú ẹ̀rọ dòdìdì. Èyí tán wá tó ó tó gẹ ẹ̀jẹ̀ á padà sí orísun wa. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel Bàbá Èkìtì. Ẹ máa gbọ́ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Mo sọ wípé religion kan ó larí mọ́ religion kejì, lágbájá ń fa kíní kan tú torí pé àṣì lómìnira ara wa ni. Tó òmìnira bá wà tí òfin tó bá mú ẹlẹ́hà tó mẹ́lẹ́gún, ẹ rí pé everything wá sit right. Those people are scattered the Yoruba land, that they want to scatter the Yoruba land tọ́lọ́rọ̀ òde fún wọn ṣe. Wọ́n lọ sí Amẹ́ríkà, wọ́n lọ London, wọ́n lọ Canada. Ẹ ṣàrí nínú píṣọ̀ kan nígbà tí Ṣèyí Mákindé dé London, òun náà ká sínú bọ́ọ̀sì bí wèrè ni, bí ẹni tí ìṣẹ̀ǹṣẹ́. Ẹ jẹ́ ká gba òmìnira wa. Ohun rere máa wù jáde ní ilẹ̀ Yorùbá. Ìkólọ wa Olúwa máa dá padà. Àwọn ògo tó ti bọ́ sọnù Ọlọ́run máa gbà padà fún wa. Until we see the Fulani in Yorùbá land, ká tó lè rí ògo wa lò. God bless you. Àjọṣe wa ni o. Àìgbẹ́dọ̀ má ṣe dẹ̀ ni. Ìran Yorùbá gbẹ́dọ̀ kúrò nínú Nàìjíríà ká lè padà sí orísun wa, kí ògo yẹba lè wú jáde. Ẹ má tẹ̀lé àwọn àgbààgbà àtàwọn ọba yẹ o. Wọ́n fẹ́ lo ìran Yorùbá mọ́ gbà ni. Ṣé rí gbogbo àwọn tó ń lo orúkọ Yorùbá tó fi ń gòkè, tó ń fa Yorùbá wálẹ̀, ìbínú Ọlọ́run máa jáde sí wọn láìpẹ́. God bless you. Ó dàárọ̀ lọ́dọ̀ wa ní báyìí. Ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí, I still need your support and I need your help. Ẹbí mi náà build the YouTube channel yẹn. Ẹ jọ̀ọ́, ẹ bá mi subscribe sórí ẹ̀. Ẹ bá mi subscribe sórí ẹ̀. Kí ìyìn rere yẹn lè túbọ̀ máa ràn káàkiri. Very soon, gbogbo bí táwa bá dé, ẹ máa rí ń bẹ̀ ọ̀rọ̀ tí àwọn ọmọ Yorùbá bá sọ, bí iye wa ti ń ṣí, tí etí inú wa, owó elépo tí Nàìjíríà kìí ṣe tí wa ó ti ń bọ́ létí àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan, ojú wọn náà dẹ̀ ti ń là. Wọ́n ti mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà yìí, orílẹ̀-èdè ẹ̀tànjẹ ni, wọ́n ń tàn wá ni. Làwọn náà fẹ́ kọ́ ni pé ẹ̀yẹ máa tàn wá, ẹ̀yẹ máa tàn wá, a ti gbọ́n, ẹ̀yẹ máa tàn wá, à ń lọ, ẹ̀yẹ máa tàn wá, à ń lọ, nítorí pé Nàìjíríà kì í ṣe ilé wa, we are going. Bless you.